kò tí ì kọ́gbọ́n rárá ẹ̀yìn Tinubu ni mo sì wà fún 2027 Nyesom Wike ló sọ bẹ́ẹ̀. Mínísítà fún olúùlú Àbújá Nyesom Wike ó ní ẹgbẹ́ òṣèlú òun ìyẹn People's Democratic Party PDP kò tí ì kọ́gbọ́n rárá àti pé òun yóò tẹ̀síwájú láti máa ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu àti àwọn èèyàn tó ní àjọṣepọ̀ pẹ̀lú ààrẹ. Wike mà sọ èyí nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Àbújá tó sì jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ rẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu kì í máa ṣe tuntun tí òun sì tún kéde ní gbangba wálíà ní ọdún 2023. Mo sọ fún yín ní ọdún 2023 pé ẹgbẹ́ òṣèlú PDP mo máa ṣiṣẹ́ fún ààrẹ. Èyí ni nǹkan tí mo ṣe nítorí mo gbàgbọ́ nínú rẹ̀ wípé àwọn ẹgbẹ́ òṣèlú yòókù kò fa olùdíje tó ká ojú òṣùwọ̀n sílẹ̀. Wike ló sọ bẹ́ẹ̀. Bákan náà ni Wike ó ní ìhà tí ó mọ̀ kọ sí ẹgbẹ́ òṣèlú òun kò mọ̀ yípadà rárá o. Bẹ́ẹ̀ bá gbàgbé, Wike ni ó mọ̀ wà nínú ìjà pẹ̀lú ẹgbẹ́ òṣèlú rẹ̀ tó sì ní ó ti hàn gbangba yàyà pé wọn kò kọ́gbọ́n rárá nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti wáyé tẹ́lẹ̀. Mo ti sọ fún yín ní ọ̀pọ̀ ìgbà ẹgbẹ́ òṣèlú mi kò tí ì kọ́gbọ́n rárá. Ìdí rèé tí mo fi pinnu pé mo máa ṣe àtìlẹ́yìn fún ààrẹ fún ìgbà kejì. Wike mà tún bẹnu àtẹ́ lu bí ẹgbẹ́ òṣèlú PDP bó ṣe kùnà láti ké sí nípa yíyan olùdíje gẹ́gẹ́ bí mínísítà. Ẹgbẹ́ òṣèlú mi kò kàn sí mi nípa àwọn olùdíje tí wọ́n fẹ́ fà kalẹ̀ fún ètò ìdìbò abẹ́lé. Wike fi kọ́ ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Mínísítà tẹ̀síwájú pé òun ṣetán o láti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú tó bá ti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu. Mo ti sọ pé mo máa ṣe àtìlẹ́yìn fún olùdíje tó bá ti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. N kò fẹ́ mọ ẹgbẹ́ òṣèlú tó ti wá. Wike ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run Ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o, àmín.